Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún orí ọ̀fẹ́ àkọ́tún ìtàrí lónìí. A yìn yín torí pé a tún lè ní orí ọ̀fẹ́ ńlá láti kóra wa jọ pọ̀, láti jọ gbàdúrà, láti jọ bẹ̀bẹ̀, láti jọ ṣìpẹ̀. Jésù Kristi Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ọlọ́run àgbáyé Olúwa ẹ gbà ìyìn wa. A dúpẹ́ o nítorí pé ẹ̀yin ni Ọlọ́run lánàá, ẹ̀yin ni Ọlọ́run náà lónìí, ẹ̀yin náà ni Ọlọ́run títí láéláé. Jésù Olùgbàlà Olúwa ẹ gbà ìyìn wa. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run o, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tó ẹ̀yin ọmọ Ọlọ́run, a máa tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní ọ̀tun èyí tí Ọlọ́run fún wa. Àǹfààní ni o. Tí ẹ bá ní orí ọ̀fẹ́ láti wà ní orúkọ tí mo wà, tí ẹ ń gbọ́ ntójú àwọn èèyàn ti rí, léṣù pé a fẹ́ sin Ọlọ́run yìí náà ni o. Léṣù pé à ń wá nǹkan lọ́wọ́ Ọlọ́run, léṣù pé a fẹ́ gba nǹkan lọ́wọ́ Ọlọ́run. Ó bá èèyàn lẹ́rù lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n fún orí ọ̀fẹ́ yìí lórúkọ Jésù Kristi, orí ọ̀fẹ́ náà ò ní jábọ́ lọ́wọ́ wa lórúkọ Jésù. Nípa ti orí ọ̀fẹ́ Ọlọ́run, àwa tẹ́ bá lọ sórí wẹ́bsáìtì wa ní samologo.com.ng ẹ rí countdown clock tó wà ń bẹ̀. Ó mú wálẹ̀, ojoojúmọ́ làwa ń wò, àti lónìí pé ó ti di 43 days to that end of the year program tá a ní London, ìyẹn London Fire Conference. 43 days mo gbàdúrà àti àwọn tí wọ́n àkókò ilé wọn tí wọ́n á bẹ́ gìlà sí venue lọ́jọ́ yẹn, àtàwọn tí wọ́n máa wọ train wá, àwọn tá wọ bọ́ọ̀sì wá, àwọn tá gbé mọ́tò ara wọn wá, àwọn tá wá láti ìlú kejì, àwọn tá wá láti orílẹ̀-èdè kejì, àwọn tá wá láti ọ̀nà jíjìn. Mo gbàdúrà pé a ó débẹ̀ láyọ̀. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà tá a bá débẹ̀ a ó rí tiwa ṣe níbẹ̀. Kì í tún ṣe bẹ́ẹ̀ nìkan o, a padà sílé wa láyọ̀. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a wà máa jàǹfààní fire conference ọdún yìí lórúkọ Jésù Kristi. Mo ní ìgbàgbọ́ pé Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa tó fẹ́ tú sílẹ̀ fún wa, yẹn pé tó wà nínú ó dàbí mo ṣe ń sọ yẹn, yòó mú díjú sọ̀rọ̀ mo ṣe ń sọ̀rọ̀ yìí ni, ó dà pé mo wá ń wo bí Santa Claus, ìyẹn tí àwọn ọmọdé pé mọ̀ sí Father Christmas, yòó tó wá ń ṣí báàgì ẹ̀ tó bẹ̀ sí oh God. Mo gbàdúrà lórúkọ Jésù ẹ̀rù tí ń ṣe lórúkọ Jésù. So mo á rọ̀ wá pé ẹjọ́ àárín lé ní tèrè àwọn èèyàn wọ́n bùkún sí tiwọn, àdẹ̀yìn Ọlọ́run sí ẹyọ ẹnìkan tó bá bùkún sí tiẹ̀ lómìnira ní òun fẹ́ méjì, ẹnìkan méjì, mẹ́ta, mẹ́rin, márùn, mẹ́jọ, àyìn Ọlọ́run fún síìtì kọ̀ọ̀kan tí àwọn èèyàn bùkún fún, torí pé a mọ̀ pé ẹ̀rí máa pọ̀ tó túmọ̀ sí nìyẹn. Ẹ dákun ẹ má dáwọ́ dúró, àyè ṣì wà sí, gẹ́gẹ́ bí mo ti béèrè lọ́wọ́ àwọn kọmitì tí wọ́n set up fún program yẹn, wọ́n ní àyè ṣì wà, kí n má wọ́rí. Èmi ò wọ́rí o, kí n mọ̀ nǹkan tá a máa sọ náà ni. Ẹ̀rí bá a sọ fún àwọn ọ̀rẹ́ yín, àwọn alábàágbé yín, àwọn tẹ́ ẹ mọ̀ pé wọ́n máa tẹ̀lé yín wá, àwọn tẹ́ ẹ tí ẹ mọ̀ pé wọ́n máa tẹ̀lé yín wá. Ẹ dákun ẹ jẹ́ ká fi tó wọn létí, ta ló mọ̀ bóyá nípasẹ̀ yín ẹlòmíà tún di ẹni ìgbàlà. Àwọn ọmọ mi kan béèrè lọ́wọ́ mi pé ṣé táwọn ò bá wá bùkún sí tiwọn, ṣé wọn ò ní jẹ́ kán wọlé ni? Wọn ò ní ṣe ní jẹ́ ká ẹ wọlé wọ́n jẹ́ ká ẹ wọlé, ṣùgbọ́n ṣe rí lẹ́nu ọ̀nà kẹ́ tó wọlé yẹn àǹfààní wà ń bẹ. Mi ní sọ jù yẹn lọ, àǹfààní máa wà o. Kì í ṣe pé bóyá wọ́n á gbowó fún yín o, ṣùgbọ́n àǹfààní kan wà tí ẹ bá bùkún sí. Mo sọ pé mi ní sọ jù yẹn lọ, má jẹ́ ń sọ̀rọ̀ mọ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ìfilọ̀ kan tó kù kí a tó wọnú àdúrà wa lọ ni pé ẹjọ́ tó bá ti di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run, mo sọ fún wa mo ní prayer radio tuntun tí a fẹ́ ní, n tá máa gbọ́n bẹ̀ ni àwọn prayer tá ti ṣe, ìta ti ṣe ni o. Ẹ lè gbọ́ live fún bẹ́ẹ̀, ẹ lè rí live fún bẹ́ẹ̀ pé bá ti ń ṣe lọ́wọ́ ẹ ò lè rí, a ti ṣe tán. Tó bá di bí ọjọ́ bíi mẹ́ta mẹ́rin a fi sí, tàbí ọ̀sẹ̀ kan a wà fi sórí website lórí prayer radio yẹn. Ẹ dákun tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run, a fẹ́ send link sí àwọn èèyàn wa kọ̀ọ̀kan randomly ní o, àwa gan àwọn randomly lábàkàn ti rí nọ́mbà kan tó yẹ pé ó jọmọ́ ibi tí afẹ́ kan ti gbọ́, afẹ́ kan gbọ́ báwo ló ṣe clear sí,
báwo ló ṣe báwo ló ṣe clear sí, báwo náà ṣe gbọ́ sí wọ́n á kàn gbọ́ bí wákàtí kan ṣáà tó bá ti gbọ́ tán náà nìyẹn àwa máa continue iṣẹ́ wa lọ tó bá sọ fún wa pé no problem báyìí á kàn sọ fáwọn èèyàn pé ó yá o ẹ máa lọ síbẹ̀ ẹ̀ dẹ̀ máa rí àwọn àdúrà yẹn bó ṣe ń tẹ̀léra wọn. So nǹkan ìyàtọ̀ bẹ̀ náà ṣáà ní pé ẹ ti mọ̀ pé nọ́mbà wa tó bá jẹ́ nọ́mbà tiwa a ní ràn yàn kó bá wa ṣe tá bá tẹ̀ fẹ́ ràn yàn gan nọ́mbà wa náà máa lò àwọn ọmọ wa wọn ò lè lo nọ́mbà ara wọn láíláí nọ́mbà wọn tẹ́nìkan bá ti pè yín tó bá yín látọ̀dọ̀ wa ni nọ́mbà tó fi pè yín kì í ṣe tiwa àwọn ò mọ̀ ń pa ẹ̀ o bí tí ọ̀rọ̀ wà gangan nìyẹn. So àwọn tó wà ní Middle East àtàmọ̀ pé àwọn èèyàn wà ní UAE àti Oman so tí àwọn ọba ti kọ́ tẹ̀ ń bẹ̀ á sẹ́ndẹ̀ sí ẹjọ́ ẹ sáré bá wa gbọ́ láàrin ìṣẹ́jú 5 ẹjọ́ kẹ́ẹ̀tì reply wa. Àwọn tó wà ní North America bíi Canada tàbí America a máa send sí wọn. Àwọn tó wà ní South America ìyẹn rí Argentina yẹn aláwọn yẹn ní Argentina a máa send sí wọn. Ní Asia àwọn dáàdi wa ní Korea àtàwọn dáàdi wa kan náà ní China a máa send yẹ so that kẹ́ ẹ gbọ́ bó ṣe rí aláwọn yẹn ní Africa jábọ̀jàgbá so but a ní send sí ẹnikẹ́ni ní Nàìjíríà so but ní South Africa lágbára Ọlọ́run a send yẹ sí wọn. Ní Europe ńkọ́ in fact a máa send as far as Australia so that kí àwọn ará Australia náà kan bá wa gbọ́ wò so tó gbogbo ẹ̀ bá ti wá lọ dáadáa ẹ rí kíákíá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pé prayer radio wa ibi tí ẹ ó ti máa rí ní ọgbọ́n tá à ń ṣe ni pé a fẹ́ ní mobile app ọ̀tọ̀ fún prayer radio yẹn. Kò sí nǹkan tó wà lórí ẹ̀ ju prayer radio lọ, kò sí nǹkan kan míì tẹ́ lè rí lórí ẹ̀ lè lọ sí líǹkì míì so Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ ìrìn àjò ẹ̀dá life's journey. Ẹ rí i pé mo ń roko mọ́ ọ̀rọ̀ yẹn ẹni tó bá pé àjọ ń gbàdúrà léraléra ni ẹ rí i pé mo ń dọ́gbọ́n roko mọ́ ọ̀rọ̀ yẹn ó dẹ̀ nídìí. Ẹ rí àwọn Yorùbá ní tí alágbẹ̀dẹ bá ti ń lu irin lójú kan àpẹẹrẹ wà ń bẹ nìyẹn. Ẹ rí ṣe rí ìrìn àjò ẹ̀dá ipa méjì ló máa ń sábà pín sí. Ẹ wò tí kan nínú ipa méjèèjì yẹn ò bá ti wà òkè ayé yẹn ò lè wà òkè. Kì í ṣe pé kókó ọ̀rọ̀ gangan ni mo sọ fún wa yẹn tí kan nínú ìrìn àjò ẹ̀dá tí ò bá ti wà òkè ayé yẹn ò lè wà òkè nípa tara àti nípa tẹ̀mí. Bí ìrìn àjò ẹ̀dá ṣe rí gẹ́lẹ́ nìyẹn nípa tara tàbí nípa tẹ̀mí. Ṣùgbọ́n nǹkan tó wà nínú ìrìn àjò ẹ̀dá ni wípé ìrìn àjò ẹ̀dá nípa tara àti ìrìn àjò ẹ̀dá nípa tẹ̀mí ó wọnú ara wọn ni bí ìgbà téèyàn hun ṣọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò ṣeé pín sí méjì. Ẹ jẹ́ fún alápẹ̀rẹ̀ tẹ́nìkan bá bùkún flight báyìí ó fẹ́ kúrò ní Nàìjíríà ó ń lọ sí Ghana ṣé mo pé nípa tara nìyẹn ó fẹ́ rìnrìn àjò nípa tara nìyẹn. Ṣùgbọ́n ẹ jẹ́ mọ̀ pé bó ṣe rìnrìn àjò nípa tara yẹn ó rìnrìn àjò náà nípa tẹ̀mí. Ìdí ẹ̀ ni pé èpè lè bá rìnrìn àjò, ẹ̀gún ó lè bá rìnrìn àjò, àwọn agbára má ṣe rere lè bá rìnrìn àjò. Yẹn ni pé nígbà tó wà Nàìjíríà yẹn kò ṣe rere ó tún wá gbéra pé ó dá o kóun gbéra lọ sí ìlú ibòmí agbára yẹn bá tẹ̀lé ẹ̀rí. So tẹ́ ẹ̀ bá rìnrìn àjò nípa tara bẹ́ẹ̀ náà ló rìnrìn àjò nípa tẹ̀mí. Bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ eré àbí tí mo fẹ́ bẹ̀rẹ̀ prayer yẹn gangan nìyẹn ní ọ̀rọ̀ tí mo sọ yẹn. Ẹ wò ẹ jẹ́ mọ̀ pé kò fẹ́ sí ẹnikẹ́ni nínú wa tá àti rán ní àwọn iṣẹ́ kan àwọn iṣẹ́ tí ò gba orí ọ̀fẹ́ Ọlọ́run àwọn iṣẹ́ tó jẹ́ pé inú Ọlọ́run ò dùn sí oh my God àwọn Bíbélì lu èdè kan ó ní àwọn iṣẹ́ tí ò yẹ níwájú Ọlọ́run. Ẹ wò ohun àánú kan ń bọ̀ tá a kọ́ wa bí a ṣe mi sọ pé ohun àánú tán pátá dáàdì yẹn sáré bójú sókè bẹ́ẹ̀ ni èmi sọ pé ohun àánú tán pátá mo ní tí a bá rí àwọn èrí kan tó yẹ pé a ti sọ tẹ́lẹ̀ a ò ní ṣe ohun àánú lẹ̀ lórí. Ṣùgbọ́n tá a bá rí àwọn èrí kan tó yẹ pé a ti mẹ́nubà rí ìyẹn náà tún ṣe wàhálà náà ní á jẹ́ kẹ́yìn náà gbọ́. Ẹ rí tá a bá wo 3 John chapter 1 verse 6 3 John Jòhánù kẹta 3 John chapter 1 verse 6 Bíbélì sọ pé tí wọ́n ń jẹ́rìí sí ìfẹ́ rẹ̀ níwájú ìjọ bí ìwọ bá ń pèsè fún wọn ní ọ̀nà àjò wọn gẹ́gẹ́ bí ó ti yẹ nínú Ọlọ́run. Ṣé tá bá kà lóyìnbó máa jẹ́ kó yí wa dáadáa. He said who are born witness of our love before the church for if you send them forward in their journey in a manner worthy of God you will do well. Tẹ́ bá rán wọn tẹ́ bá pèsè fún ọ̀nà wọn ní ọ̀nà tó yẹ níwájú Ọlọ́run ní ọ̀nà tó yẹ. Àmọ́ mi kan sọ fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n ní owó àgbèrè màmá wọn fi tọ́ wọn owó àgbèrè ó lọ́nà fi tọ́ wọn.
wọ́n láwọn wo ìpínlẹ̀ wọn, àwọn rí pé owó àgbèrè ni màmá wọn fi tọ́ wọn. Wọ́n láwọn ni màmá wọn máa ránṣẹ́ nínú àwọn àbúrò àwọn ni first born, àwọn láì pé òye sì yé díẹ̀ jù nígbà yẹn. Wọ́n láwọn màmá wọn máa ránṣẹ́ tó máa ń gbóúnjẹ ẹran lọ bá àlè. Nǹkan tó ń sọ fún mi ni mo sọ fún yẹn. Wọ́n ní in fact ìkan nínú àwọn àlè mọ́mì wọn ti réèpù wọn rí, àwọn táwọn ò lè délé sọ. Ó máa ń fún wọn lówó gan o, ó máa ṣe dára sí wọn, ìyẹn wọn ò lóye ń gbà yẹn. Ẹ̀rí wọn ò délé sọdọ̀ ní. Ẹ̀rí wọ́n ní màmá wọn ti dàgbà, wọ́n ti darúgbó kan tó tú àṣírí yẹn fún màmá wọn. Tẹ́ bá wo irú ìrìn àjò bẹ́ẹ̀ yẹn, ẹ̀rí kò yẹ níwájú Ọlọ́run. It's not worthy of God. Kò yẹ. Àìmọye ìrìn àjò bẹ́ẹ̀ làwa náà ti rìn. Lọ bá mi ra sìgá wá, lọ ra ògógóró wá, jọ tó bá ti dé ìwọ ló bá mi parọ́ yẹn o. Oríṣiríṣi àwọn ìrìn àjò kan tí wọ́n rán wá tí ò dẹ̀ yẹ níwájú Ọlọ́run. Ó ń fẹ́ ká fi síwájú Ọlọ́run lónìí. Gbogbo iṣẹ́ tá a ti rán mi tí ò yẹ níwájú Ọlọ́run tó ń ba ìrìn àjò ayé mi jẹ́, Olúwa rà padà fún mi lónìí. All errands have been sent in a manner not worthy of God that is destroying my life's journey. Redeem it for me today. Ọlọ́run lè rà padà. Tó bá dàbí pé ẹ̀ bá wọn ìrìn àjò burúkú bẹ́ẹ̀ rí. Jésù Olúwa, gbogbo iṣẹ́ tá a ti rán mi tí ò yẹ níwájú Ọlọ́run tó ń ba ìrìn àjò ayé mi jẹ́, ẹ rà padà fún mi. Ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo iṣẹ́ tá a ti rán mi nínú ayé yìí látọ̀dún láti bí mi di àkókò yìí tí ò yẹ níwájú Ọlọ́run tó ń ba ìrìn àjò ayé mi jẹ́, ní orúkọ Jésù Kristi. Bàbá Olúwa ẹ rà padà, Olúwa ẹ rà padà, ẹ̀yin ní Olúwa padà, Olúwa ẹ rà padà. Tèmi náà ẹ wò tẹ́ rán àwọn ọmọ yín náà tí ò yẹ níwájú Ọlọ́run, ẹni kọ́lọ́run bá wọn rà padà o, torí ẹ máa affect wọn. Tẹ́ rán àwọn ọmọ yín pátá, gbogbo ìrìn àjò tí ò yẹ tẹ́ rán àwọn ọmọ yín, gbogbo iṣẹ́ tí ò yẹ tẹ́ rán wọn tí wọ́n ti jẹ́, ẹ fi síwájú Ọlọ́run náà o, kí Ọlọ́run kó rà padà fún wọn. Olúwa ẹ rà padà, 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 Olúwa ẹ rà padà. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Tẹ́ bá wò dáadáa, ìrìn àjò tí ò yẹ tán rán wa àti fi gbàdúrà. Ìrìn àjò tí ò yẹ táwa gan fúnra wa ti rán àwọn ọmọ wa àti fi gbàdúrà. Ṣùgbọ́n báwo ni ìrìn àjò tí ò yẹ táwa gan fúnra wọn bá wa lọ, wọn rán wa, àwa fúnra wa ni. Ẹ̀yin náà ṣàgbà àìmọye ibi òun láti tẹ̀lé àwọn ọ̀rẹ́ wa lọ tí ò yẹ níwájú Ọlọ́run tó dẹ̀ ń ba ìrìn àjò ayé wa jẹ́. Àwọn ibi tí ò yẹ tá a ti tẹ̀lé àwọn mọ̀lẹ́bí wa lọ, tá a ti tẹ̀lé àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa lọ, in fact tá a tẹ̀lé àwọn ará ṣọ́ọ̀ṣì wa lọ tí ò dẹ̀ yẹ níwájú Ọlọ́run tó máa ń ba ìrìn àjò ayé èèyàn jẹ́, òun la fẹ́ fi lé Ọlọ́run lọ́wọ́ báyìí. Ẹ wò ó ṣe àwọn kìnìún wọ̀nyí ó máa ń dààmú àwọn èèyàn kò ṣe rí àti gbé ìgbé ayé tí ò bá ti yé èèyàn á máa lúpọ̀ ní adẹ̀rò bóyá òun sin Ọlọ́run. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa, bóyá ẹ̀yin náà ò dẹ̀ mọ̀ o, but mo fẹ́ kẹ́ ẹ lọ kíyèsí ọ̀rọ̀ kan. Tẹ́ ẹ bá ti tẹ̀lé èèyàn kan lọ rí sọ́dọ̀ wòlíì àgàmúrara tàbí sọ́dọ̀ àwọn pásítọ̀ èké wọ̀nyí, tẹ́ ẹ bá ti tẹ̀lé wọn lọ rí, kíní kan sábà máa ń ṣẹlẹ̀, máa sọ fún wa. Kíní ò ní wípé bẹ́ẹ̀ ṣe bá wọn lọ yẹn ṣe pé ẹ̀yin ẹ kàn tẹ̀lé èèyàn lọ ni, ó ṣe ló yẹ kẹ́ lọ jẹ́ èrò wòran bẹ̀, ṣùgbọ́n mo fi dá yín lójú tẹ́ ẹ bá dé bàbá ẹ̀yin náà máa ríran sí wọ́n á ríran tuntun sí ẹ gbà mọ́ ìsọ fún yín. Tẹ́ ẹ bá dé bàbá wọ́n á fi ẹni tẹ́ ẹ tẹ̀lé lọ wọ́n á fi ilẹ̀, torí pé wọ́n ti rí potential customer tuntun, wọ́n á fà yín náà sínú ìrìn. Wọ́n mọ́mí orí ṣe pé tẹ̀lé arábìnrin wa, Ọlọ́run máa fẹ́ràn yín o, tí ìbá ṣe bẹ́ẹ̀ ọ̀la lẹ̀ bá gbé méjì sin nínú àwọn ọmọ mẹ́ta tọ́lọ́run fún yín. Wọ́n á sọ̀rọ̀ burúkú ńlá kan sínú ayé yín, wọ́n ti fà yín sínú ìrìn yẹn. Ẹ gbà mí sọ fún yín, ẹ rí ajẹ́ ká fi àwọn nǹkan bẹ́ẹ̀ náà lé Ọlọ́run lọ́wọ́, ó máa ń bá ìrìn àjò ayé èèyàn jẹ́ ni. A sọ fún Ọlọ́run gbogbo ìbárìnpọ̀ tí mo ti ṣe tí ò yẹ níwájú Ọlọ́run tó ń yọ ìrìn àjò ayé mi lẹ́nu, gbogbo ìbárìnpọ̀ Ọlọ́run mi o, wọ́n ní wọ́n jọ wá accompany mi, wá escort mi, láì ṣiṣẹ́ ọlọ́pàá, láì ṣe gáàdì, wá escort mi lọ. Ibo là ń lọ ní tàbá ṣàdébẹ̀ dàbá débò. Ọ̀pọ̀lọpọ̀ ní mo sọ fún wa mo ní tá a bá mọ nǹkan tán ní ká ṣe, tá a lóye tá a bá ṣe ó léwu lọ́pọ̀lọpọ̀. Wọ́n á kàn gbé nǹkan mi lé yẹn lọ́wọ́, wọ́n á nìkan tí mo gbé fún yóò àgọ́ báyìí ló máa lò. Tí ẹ try kẹ́ ìbéèrè pé ẹjọ́ kí ní ìtẹ́ gbé fún mi, èmi kọ́ mo rà, báwo ló ṣe rí? Ìrìn àjò ayé á bá bàjẹ́. Gbogbo ìbánipọ̀ tí mo ti ṣe tí ò yẹ níwájú Ọlọ́run tó ń yọ ìrìn àjò ayé mi lẹ́nu, Jésù Olúwa ẹ rà padà. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ìbánipọ̀ tí mo ti ṣe, tí mo ti bá wọn rìnrìn àjò, tí mo ti bá wọn débẹ̀,
tó wá bẹ́ẹ̀ sí yọ ìrìn àjò ayé tèmi lẹ́nu ní orúkọ Jésù Kristi. Bàbá olùràpadà gbogbo bí tó yẹ kí n sọ pé no tí mo ti ní yes tí mo ní ẹjẹ́ á lọ gbogbo tán gbélé mi lọ́wọ́ tó yẹ pé ẹ̀rí ọkàn mi gan ni má ṣe, ṣùgbọ́n torí pé bí a mo bẹ̀rù ènìyàn, bí a mo ní ìtìjú, mo tijú èèyàn, lórúkọ Jésù olùràpadà fún mi lónìí. Olùràpadà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Kíní kan náà tó wà nínú ìrìn àjò ẹ̀dá tó yẹ ká tó fi gbàdúrà, òun náà ni àwọn ìrìn àjò tó ń parí, tó ń bọ́ sópin, tó ń tán lójijì. Ìrìn àjò tó ń tán lójijì, ìrìn àjò tí kì í borí délé, ìrìn àjò tí èyàn ò lè sọ pé ẹ kú lé o, ìrìn àjò tí ò ní ẹ kú lé ẹ káàbọ̀ nínú. Ọlọ́run mi o, mo gbàdúrà Ọlọ́run á tọ́ iṣẹ́ yín lórúkọ Jésù Kristi. Ṣé ló dàbí ẹni tó wọ mọ́tò, ó lọ sí ìlú kan sí ìlú kejì, ló bá gbéra, ló dẹ̀ sanwó, ó gba tíkẹ́ẹ̀tì, ló dẹ̀ wọlé, mọ́tò dẹ̀ kún, dábàá dẹ̀ gbéra, wọ́n dẹ̀ rìnrìn dé àárín inú igbó, dábàá dẹ̀ park, ó ní káwọn kan bọ́ọ̀lẹ̀, wọn ò fẹ́ bọ́ọ̀lẹ̀, wọ́n dẹ̀ fọ́ọ̀sì wọn bọ́ọ̀lẹ̀, mọ́tò dẹ̀ lọ, wọ́n dẹ̀ já wọn sínú igbó tán já wọn sí yẹn. Àwọn tó ń ṣe rituals wà ń bẹ, àwọn kidnappers wà ń bẹ, àwọn tó ń panijayé wà ń bẹ, oríṣiríṣi ẹranko búburú wà ń bẹ. Ẹ jọ̀ọ́, báwo ló ṣe fẹ́ làjà ìrìn àjò orú ẹni bẹ́ẹ̀? Ẹ̀rí ó lè wo àkùdé lẹ́sẹ̀kẹsẹ̀. Àkùdé mi pé abrupt end, kó tán lójijì. Ẹ̀rí Deuteronomy chapter 10 verse 11. Oh God, kíní kan wà níbẹ̀ tí mo fẹ́ kàkà. Olúwa sọ fún mi pé lọ darí àwọn ènìyàn wọ̀nyí ní ọ̀nà wọn, kí wọ́n bá lè wọ ilẹ̀ náà, kí wọ́n sì gba ilẹ̀ tí mo ti búra fún àwọn bàbá wọn láti fún wọn. Ó yẹ kí àwọn ọmọ Ísírẹ́lì náà sọ̀rọ̀ ẹ̀ ń bẹ̀ yẹn. Mo fẹ́ pé Bible ní àdúrà tàkọ́ gbà lẹ́ẹ̀kan yẹn, ṣùgbọ́n bóyá àdúrà yẹn ká mi lára ju bó ṣe yẹ lọ ní ẹ̀yọ́ oh God. Ẹ̀rí gbogbo àmọ̀ pé àwọn ọmọ Ísírẹ́lì òní wọ́n ń sọ ń bẹ̀ yẹn, ṣùgbọ́n bí plan Ọlọ́run ṣe dáa tó fún àwọn ọmọ Ísírẹ́lì, bí plan Ọlọ́run ṣe dáa tó, àkùdé bá ọ̀pọ̀lọpọ̀ wọn. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ènìyàn, ẹ̀rí àwọn Bible scholars wọ́n ní they were around 6 million people tó kúrò ní Íjíbítì lọ sí ilẹ̀ ìlérí, ṣùgbọ́n 99.9% àwọn 6 million ọ̀hún wọ́n ṣòfò dànù ni. Àkùdé bá ìrìn àjò wọn, ìrìn àjò wọn yọrí sí èbúté rẹ̀. A sọ fún Ọlọ́run Jésù Olúwa. Oh God, ẹ má jẹ́ kí ìrìn àjò ayé mi ṣẹ́kù lójijì lórúkọ Jésù. Oh Lord, don't let my life journey end abruptly in Jesus' name. Ohun tó wọ́n á kàn sọ pé ó jáde ni kò wọlé mọ́. Wọ́n á ló jáde, àwọn ọlọ́pàá lákànlẹ̀kùn ẹ̀ta ní ẹjọ́ sẹ́yìn ní báyìí wọ́n á ní èèyàn ní kí ló dé, wọ́n á ní ẹni báyìí ní mọ́tò tẹ pa, wọ́n á ní ẹni báyìí wọ́n ti yìnbọn pa, wọ́n á ní ẹni báyìí wọ́n ti gún lọ́bẹ pa. Ìrìn àjò orú ẹni bẹ́ẹ̀ ó yọrí sí àkùdé. A sọ fún Ọlọ́run Jésù Olúwa, ẹ má jẹ́ kí ìrìn àjò ayé mi ṣẹ́kù mọ́ mi lọ́wọ́ lójú ọ̀nà lórúkọ Jésù. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa má jẹ́ kí ìrìn àjò ayé mi ṣẹ́kù lójijì lórúkọ Jésù. Ìrìn àjò ayé àwọn ọmọ mi, ẹ wò ẹ gbàdúrà fún àwọn ọmọ yín o. Kò yẹ kí n máa sọ yẹn mọ́ pé kẹ́ gbàdúrà fún àwọn ọmọ yín. Àwọn ọmọ yín ni ìṣerere wọn, ẹ̀yin lẹ gbádùn ẹ̀ jù. Ẹ yẹ sọ fún Ọlọ́run, Olúwa bàbá mo gbàdúrà, ẹ má jẹ́ kí ìrìn àjò ayé àwọn ọmọ mi ṣẹ́kù lójijì lórúkọ Jésù. Olúwa má jẹ́ kí ìrìn àjò wọn ṣẹ́kù mọ́ mi lọ́wọ́. Ìrìn àjò àwọn ọmọ mi ò ní ṣẹ́kù mọ́ mi lọ́wọ́. Ìrìn àjò ayé mi ò ní ṣẹ́kù mọ́ mi lọ́wọ́. Olúwa ẹ ṣàánú fún mi. Ìrìn àjò ayé mi ò ní ṣẹ́kù. Olúwa àánú ni mo bẹ̀bẹ̀ fún. Àánú lẹ lè fi bá mi ṣe. Ìrìn àjò ayé mi, Olúwa má jẹ́ ṣẹ́kù lójijì lórúkọ Jésù. Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wò, ẹ bá jẹ́ ń tàn yín. Ẹ̀kọ́ tí Bíbélì kọ́ wa ni wípé ìrìn àjò àwọn ọmọ Ísírẹ́lì láti Íjíbítì sí aginjù ọjọ́ mẹ́ta péré, ìrìn àjò ọjọ́ mẹ́ta péré ni ní gókọ̀ ọ̀mú ẹ̀. Kò yà yín lẹ́nu, ìrìn àjò ọjọ́ mẹ́ta péré ni ní gókọ̀ ọ̀mú ẹ̀. Ẹ̀kọ́ tá a kọ́ nìyẹn. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Ọlọ́run, ìrìn àjò àwọn ọmọ Ísírẹ́lì láti Íjíbítì sí ilẹ̀ ìlérí, sí Kínáánì gangan tí Ọlọ́run pèsè fún wọn, 40 days ló yẹ kán fi débẹ̀ tá a máa gbéra láti Íjíbítì. Ṣùgbọ́n 40 days yẹn 40 years náà máa fi rìn yẹn.
pẹ̀lú ẹ̀ńkọ́ many casualties lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ náà ń kú torí kíni torí iṣẹ́ ọwọ́ wọn ni kì í ṣe pé Ọlọ́run kó wọn lọ sínú aginjù láti fi wọ́n ṣòfun irọ́ kì í ṣe bẹ́ẹ̀. Exodus chapter 3 verse 18 nígbà tó Ọlọ́run bá Mósè sọ̀rọ̀ ara kan tó sọ ni pé àwọn àgbààgbà Ísírẹ́lì yóò fetí sí ohùn rẹ̀ nígbà náà ni ìwọ àti àwọn àgbààgbà yóò jọ tọ̀ ọba Íjíbítì lọ ẹ ó sì sọ fún un pé Olúwa Ọlọ́run àwọn ará Hébérù ti pàdé wa jẹ́ kí a lọ ní ìrìn àjò ọjọ́ 3 sí inú aginjù láti lọ rú ẹbọ sí Ọlọ́run wa ìrìn àjò yẹn ò kì í ṣe ìrìn àjò tó nira rárá o kẹ́ lè mọ̀ pé Ọlọ́run ní ète fún àwọn ọmọ Ísírẹ́lì dáadáa nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì máa gbéra wọ ilẹ̀-èdè Íjíbítì ìdílé kan péré ni wọ́n family péré ni in fact ẹnìkan ṣoṣo ló ṣáájú kó tó wá kó àwọn family ẹ̀ wá ìyẹn Joseph ìdílé yẹn ló wá di orílẹ̀-èdè o tá a fi ń ka about 6 million people o ẹ̀yin ọmọ Ọlọ́run ṣùgbọ́n ṣe ni láàánú pé nígbà tí wọ́n máa jáde ìgbà tí wọ́n wọlé ìgbẹ̀lẹ̀ ti máa mọ ètò Ọlọ́run fún àwọn ènìyàn ṣùgbọ́n àti máa fi jáde wọ́n ti dìdàkudà wọ́n ti dìdàkudà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ṣòfò mo gbàdúrà lórúkọ Jésù ẹ ò ní ṣòfò ohunkóhun lórúkọ Jésù Kristi mo ní bí Ọlọ́run ti ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ láàyè ẹ ò ní bá wọn ṣòfò ohunkóhun nínú ayé yìí lórúkọ Jésù Kristi ọ̀pọ̀ wọn ló ṣòfò ọmọ ọ̀pọ̀ wọn ló ṣòfò iṣẹ́ ọ̀pọ̀ wọn ló ṣòfò ọkọ ọ̀pọ̀ wọn ló ṣòfò aya ọ̀pọ̀ wọn ló ṣòfò dúkìá ọ̀pọ̀ wọn ló ṣòfò owó ó sì ń ṣẹlẹ̀ lónìí nínú ìrìn àjò ayé ènìyàn táwọn káàkàn bọ́ sínú òfun ṣá ẹ sọ fún Ọlọ́run gbogbo ẹ̀mí àdánù tó ń bá ènìyàn rin ìrìn àjò ayé ẹ mú ọwọ́ yín kúrò nínú ìrìn àjò ayé mi pátápátá lórúkọ Jésù àdúrà yẹn nìyẹn. Every spirit of waste that accompany people in their life's journey, I declare today that your work has come to an end in my life in Jesus' name. Ẹ sọ fún ìṣẹ̀dá yín pé gbogbo ẹ̀mí àdánù tó máa ń bá àwọn èèyàn rin ìrìn àjò ayé wọn kí àwọn ẹ̀mí àdánù wọ̀nyí kí wọ́n mú ọwọ́ wọn kúrò pátápátá kí wọ́n mú ọwọ́ wọn kán mú iṣẹ́ wọn kúrò nínú ayé yín lórúkọ Jésù ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé o gbogbo ẹ̀mí àdánù tó ń bá àwọn èèyàn rin ìrìn àjò ayé wọn lórúkọ Jésù Kristi àtẹ̀mí àtọmọ àti ìdílé mi ó yá ẹ̀yin ẹ̀mí àdánù wọ̀nyí ó yẹ yọ ọwọ́ yín kúrò nínú ìdílé wa ẹ yọ iṣẹ́ yín kúrò nínú ìdílé wa ẹ yọ ọwọ́ yín pátápátá kúrò nínú ìdílé wa a ò ní yín ṣe pẹ̀lú nínú ìdílé wa a ò ní ohunkóhun pẹ̀lú yín nínú ìdílé wa gbogbo ẹ̀mí àdánù tó máa ń bá àwọn èèyàn rìnrìn àjò lórúkọ Jésù Kristi ẹ ò rí ṣe nínú ìdílé mi o ẹ ò rí ṣe nínú ayé àwọn ọmọ mi ẹ ò rí ṣe nínú ayé mi lórúkọ Jésù Kristi ẹ pàṣẹ fún ayé yín pé ẹ máa sọ pé ẹ ò ní bá wọn pàdánù ọmọ ẹ ò ní bá wọn pàdánù iṣẹ́ ẹ ò ní bá wọn pàdánù ọkọ ẹ ò ní bá wọn pàdánù aya ẹ ò ní bá wọn pàdánù owó ẹ ò ní bá wọn pàdánù dúkìá bẹ́ẹ̀ ṣe máa gbà nìyẹn Jésù ló ẹ ṣàánú gbogbo ẹ̀mí àdánù èyí tó bá àwọn èèyàn ìrìn àjò ayé ẹ ò ní rí ṣe nínú ìdílé mi ẹ ò ní rí ṣe nínú ayé mi ẹ ò ní rí ṣe nínú iṣẹ́ mi ẹ máa gbàdúrà bẹ́ẹ̀ ẹ ò ní rí ṣe nínú ayé àwọn ọmọ mi bẹ́ẹ̀ ṣe máa gbà nìyẹn gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa wòlíì kan wà ní Bíbélì táwọn èèyàn kì í dárúkọ ẹ̀ nígbà gbogbo mo pè ní wòlíì torí pé tí ènìyàn bá ti dé ìkóríta tá a fi chapter kọ orúkọ ẹ̀ ní Bíbélì wòlíì lèmi kà sí Ezra ṣe rí Ezra yìí ó gbàdúrà kan tí ò yẹ kí ká má máa bá wọn gbà ó kàn ṣe láàánú lónìí ni àwọn àdúrà gàmúrà tán kan máa ń pè ṣáá bẹ́ẹ̀ àwọn kan wà ní Bíbélì tí wọ́n gba àwọn àdúrà kan tó jẹ́ pé àwọn àdúrà yẹn life changing prayer points ni àwọn tẹ́ẹ̀ bá lè tẹ̀ra mọ́ ayé ẹ̀ padà pátápátá ni. Ezra chapter 8 verse 21 Ezra chapter 8 verse 21 Bíbélì àdúrà yẹn lọ báyìí ó ní níbẹ̀ ní ẹ̀bá odò Áháfà mo kéde ààwẹ̀ kí a bá lè rẹ ara wa sílẹ̀ níwájú Ọlọ́run kí a sì béèrè lọ́wọ́ rẹ̀ fún ìrìn àjò àìléwu fún wa àti àwọn ọmọ wa àti fún gbogbo ohun ìní wa. Oh my God, ìrìn àjò tí ò léwu, ìrìn àjò tí ò sí ewu kankan nínú, òun ló máa bẹ̀bẹ̀ fún báyìí. Mọ́mí ẹ̀yin náà bẹ̀bẹ̀ fún ìrìn àjò tí ò ní ewu kankan nínú.
kí ọ̀rọ̀ bíbélì lè ṣẹ nínú ayé yín pé àwọn kan máa ṣubú lọ́wọ́ ọ̀tún, àwọn kan máa ṣègbé lọ́wọ́ òsì, ṣùgbọ́n burúkú ò ní dọ́dọ̀ yín. àwọn tó béèrè fún ìrìn àjò tí ò léwu ló máa ń jẹ àǹfààní yẹn. a sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ fún èmi, àwọn ọmọ mi àti ohun gbogbo tí mo ní ìrìn àjò àìléwu nínú ayé yìí lórúkọ Jésù. Oh Lord, give me, my children and all my possession a danger-free journey in Jesus' name. A danger-free journey. ìrìn àjò tí ò ní ewu kankan nínú. a sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ fún èmi, ẹ fún àwọn ọmọ mi àti ohun gbogbo tí mo ní ìrìn àjò àìléwu nínú ayé yìí lórúkọ Jésù. ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo bẹ̀bẹ̀, Ọlọ́run ayérayé mo ṣèpẹ̀, àti èmi àti àwọn ọmọ àti ọkọ àti aya àti ìdílé mi ní orúkọ Jésù Kristi. ẹ fún wa ní ìrìn àjò àìléwu, ìrìn àjò tí ò ní ewu nínú lórúkọ Jésù. lẹ fún wa nínú ayé yìí, Olúwa, ẹ fún wa ní ìrìn àjò àìléwu bí a ti ń lọ, bí a ti ń bọ̀, bí a ti ń lọ, bí a ti ń bọ̀. ìrìn àjò àìléwu lórúkọ Jésù ẹ fi fún wa. bí a ti ń jáde, bí a ti ń wọlé, mo ní bí a ti ń jáde, bí a ti ń wọlé, ìrìn àjò tí ò ní ewu lórúkọ Jésù lẹ fi fún wa. bí àwọn ọmọ mi ṣe ń lọ ilé ìwé, bí wọ́n ṣe ń padà délé, bí wọ́n ṣe ń jáde, wọ́n lọ kí ọ̀rẹ́, wọ́n lọ library, wọ́n lọ lecture lórúkọ Jésù. ìrìn àjò tí ò ní ewu nínú Olúwa fi fún wọn. wọ́n lọ sí mall ni, wọ́n fẹ́ lọ ra nǹkan jẹ ni, wọ́n fẹ́ lọ ṣeré. ìrìn àjò tí ò ní ewu Olúwa fún ìdílé mi. ìrìn àjò tí ò ní ewu nínú Olúwa fún ìdílé mi ní orúkọ Jésù Kristi. ìrìn àjò tí ò ní ewu nínú Olúwa fún ìdílé mi. Olúwa ṣàánú, Olúwa ṣàánú. gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. jẹ́rí bá a ṣe ń gbàdúrà yẹn ní mo rántí ọ̀rọ̀ kan, òótọ́ ni o. ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa tá a jọ ń gbàdúrà yìí, àwa kan nínú wa a bẹ̀rù flight débi pé mo máa ń rí dáadáa láti fẹ́ travel báyìí, láti wọnú flight báyìí, ẹ máa rẹ́ lómi, tó bá jẹ́ muslim ni a mú tẹ̀sùbá dání, a máa fà ní léraléra, a máa fà tá a máa sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ bí ẹni tó ń pò gèdè. kí ló fà wọn bẹ̀rẹ̀ pé plane wọn já. àwa kìrìsìtẹ́nì náà ń kọ́ bẹ́ẹ̀ bá ti fẹ́ gbé rẹ̀ báyìí, orúkọ Jésù àwọn ọlọ́lá yọ. àti gbàdúrà ń lé o, àti gbàdúrà ń gbà tí wọ́n chẹ́kì wa yín ni o. ẹ̀yin ò yé lọ́la líla tí bẹ́ẹ̀ bá tún lọ díẹ̀ o, tó bá ṣe bẹ́ẹ̀ plane wọnú storm ló ṣe gbẹgbẹgbẹ da Jésù olùgbàlà. bẹ́ẹ̀ ni àwọn kan bẹ̀rù flight dé stage yẹn. ṣùgbọ́n àwọn ẹ̀wọ̀ tó wá gbọ́ mi o, àwọn kan ò bẹ̀rù flight rárá, ṣùgbọ́n wọn ò kí ń enjoy flight. ṣe rí àwọn section kejì yẹn, mo wà lára wọn. mi ò bẹ̀rù flight àtọ́, ṣùgbọ́n kò síjọ́ tí mo wọnú plane tí mo ti enjoy yẹ. mi ò rí kan tó yẹn lè enjoy nínú. ṣé fíìmù téèyàn fẹ́ wò bẹ́ẹ̀ ni, ṣé music téèyàn fẹ́ gbọ́ ni. ó wà nǹkan tó dẹ̀ fa ni pé ó ti wà tó boring jù fún mi. kéèyàn kan ìgbà mi yẹn á jókòó wákàtí 7, wákàtí 6. kini tí bá fẹ́ book ticket báyìí, how many hours ni mo kọ́ máa ní ìwọ lọ ni wọ́n á sọ. tí wọ́n tó pé driving ni tó bá possible mo lè drive látàárọ̀ ìdálẹ́. tí bá kàn ti ráàyè dúró níbi kan lè ná ẹsẹ̀ mi, mo enjoy driving gan. tó bá yẹ pé kéèyàn wà nínú ship, oh my God, àwọn experience mo like nìyẹn. èyí tí mo like ju ẹ̀ mọ́ by rail ni o, kéèyàn wà nínú train, mi mọ̀ nǹkan tí mo like tó, ó mà dára gan o. lójú tèmi ní omi ní tiyín o. now ṣùgbọ́n bí tí mò ń lọ kọ́ yẹn, ṣe rí mo sọ fún wa lẹ́ẹ̀kan pé àwọn kan bẹ̀rù fly, ṣùgbọ́n ìjọ́ tí mo wo interview àwọn bàbá kan, wọ́n dẹ̀ wá plane fún 39 years. òun ni wọ́n fi ṣe pilot. ẹ wúru orí ọ̀fẹ́ ńlá bẹ́ẹ̀ yẹn o. ẹjọ́ tó lẹ wúru orí ọ̀fẹ́ tó ń rìnrìn àjò tí ò léwu nínú. bàbá yẹn dẹ̀ wá aeroplane fún 39 years. 39 years. mo ti ka interview arábìnrin kan náà rí, ó ṣe air hostess fún 18 years kó tó retire. mo máa ń sọ pé ṣé báwọn kan lélẹ̀, àwọn kan tó fún mi ní ìgboyà nípa flight nìyẹn, kì í ṣeré o. ṣé báwọn kan rèé, ẹni tó wá aeroplane fún 39 years yẹn, mélòó lẹ́rù bó máa travel láàrin 39 years yẹn, tó dẹ̀ pé òun ló máa wà. ó dẹ̀ ń wà, ó dẹ̀ ń sọ, ó dẹ̀ ń gùn, ó ń sọ, ó ń gòkè, ó ń sọ, ṣeré ó ń gòkè, ó ń sọ. orí ọ̀fẹ́ ni ẹ̀rí ẹ̀gbọ́n kan tí extra yẹn sọ ni. ó lóun kéde àwẹ̀. ó ní tó fi kéde àwẹ̀ ni pé kí a sì béèrè lọ́wọ́ Ọlọ́run fún ìrìn àjò àìléwu fún wa àti àwọn ọmọ wa àti fún gbogbo ohun ìní wa.
ohun ìní wọn ó tún jàǹfààní orí ọ̀fẹ́ yẹn. Jésù Olúwa, ẹ fún mi ní orí ọ̀fẹ́ tó ń rìnrìn àjò tí kò ní ewu nínú. Give me the grace of a dangerless journey. Orí ọ̀fẹ́ tó ń rìnrìn àjò tí ò léwu. Ẹ wo, mo fẹ́ kẹ́ gbàdúrà yẹn dáadáa. Orí ọ̀fẹ́ tó ń rìnrìn àjò tí ò léwu. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà. Olúwa ẹ fún mi ní orí ọ̀fẹ́ tó ń rìnrìn àjò tí ò ní ewu nínú. Olúwa ẹ fún àwọn ọmọ mi ní orí ọ̀fẹ́ tó ń rìnrìn àjò tí ò ní ewu nínú. Olúwa ẹ fún ìdílé mi ní orí ọ̀fẹ́ tó ń rìnrìn àjò tí ò ní ewu nínú. Olúwa ẹ fún wa lórí ọ̀fẹ́. Olúwa ẹ fún wa lórí ọ̀fẹ́ ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ fún wa ní orí ọ̀fẹ́ ìrìn àjò tí ò ní ewu nínú. Ìrìn àjò tí ò ní ewu nínú. Orí ọ̀fẹ́ ńlá ni o. Olúwa ẹ fún wa. Ẹ fún ìdílé mi. Olúwa ẹ fún ìdílé mi ní orúkọ Jésù. Olúwa ẹ fún ìdílé mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ dákun fẹ́ ká tún àdúrà yẹn. Ẹ dákun ẹ má bínú. Ẹ jẹ́ ká fẹ́ ká gbà lẹ́ẹ̀kan sí. Ìdí ẹ̀ ni pé bá a ṣe ń gbà, mo rántí arákùnrin kan tí mo mọ̀ ní àwọn ọdún kan sẹ́yìn. Ó wá sọ̀rọ̀, à ń sọ̀rọ̀ lọ́jọ́ kan ni o. Ó kàn sọ̀rọ̀ kan fún mi. Ó ní Pastor Sam. Ó ní dádì wọn. Ó ní kò lè gbà láyé kí àwọn ọmọ ẹ̀ méjì kan jọ wọ plane papọ̀, kò ní gbà. Mo ní kí ló dé? Ó ní rárá o. Ó ní táwọn bá ń lọ school nígbà yẹn, ẹ rí wọ́n gbé ní Èkó, dáàdi wọn wà lẹ́kọ̀ọ́, wọ́n máa ń lọ school ní north. Ó ní flight náà wọ́n máa ń gbé. Ó ní kò ní gbà láyé tó wọ́n máa ra tíkẹ́ẹ̀tì báyìí, á ra tẹnìkan ní Monday, wọ́n ti bọ́lídé ó yẹ kó máa bọ̀ nílé o, ṣùgbọ́n á ra tẹnìkejì ní Tuesday, á ra tẹnìkejì ní Wednesday, àwọn mẹ́ta ni wọ́n. Ó ní kò ní ra sójọ́ kan náà. Mo ní kí ló dé? Ó ní torí ó ló máa sọ pé torí pé tí ẹnu plane máa já ẹ̀yìn òun ò ní pàdánù gbogbo ọmọ òun. Ẹ̀yẹ ẹ̀rí ẹ̀yìn. Ó ní dáàdi máa bẹ̀ ó ní dáàdi wọn ló gbà láti wọ mọ́tò láti Èkó lọ sí north wá bá wọn. Á lóun ò lè gún. Nǹkan tó kàn yẹ kó béèrè fún ni oore ọ̀fẹ́ tó rìnrìn àjò tí ò ní ewu nínú. Ó ní mo ní ká gbà o. Bá a ṣe fẹ́ gbélé ẹjẹ́ àgbà fún àwọn ọmọ wa, ẹjẹ́ àgbà fún ọkọ wa, ẹjẹ́ àgbà fún aya wa, gbogbo ìdílé wa, ẹjẹ́ àgbà fúnra wa náà pé Jésù Olúwa, ẹ fún mi ní oore ọ̀fẹ́ tó ń rìnrìn àjò tí ò ní ewu nínú, tí ò ní ewu kankan nínú. Ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ tó ń rìnrìn àjò tí ò ní ewu nínú. Olúwa ẹ fi fún mi. Oore ọ̀fẹ́ tó ń rìnrìn àjò tí ò ní ewu nínú. Olúwa ẹ fi fún mi. Oore ọ̀fẹ́ tó ń jáde tó ń wọlé tí ò ní ewu nínú. Ní orúkọ Jésù, Olúwa ẹ fi fún mi. Oore ọ̀fẹ́ tó ń rìnrìn àjò tí ò ní ewu nínú. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ṣé rí àdúrà tá a ṣe gbà ẹ́? Mo fẹ́ ká fi sí daily PrayerLIfe wa lójoojúmọ́ bá a ṣe ń jáde. Mọ́tò la fẹ́ wọ̀, kì í ṣe flight o, mọ́tò ni o. A fẹ́ wọ mọ́tò, oore ọ̀fẹ́ nìkan bí ṣé kìí ṣe ìjẹta ló ṣẹlẹ̀ ni. Ibi tó ṣẹlẹ̀ gan ò jìnnà sí ọ̀dọ̀ wa. Àwọn kan wà ní ọ̀dọ̀ wa ní Èkó, ìtàn máa ń gba ìgbẹ́ títì. Àwọn ọlọ́pàá wá dá mọ́tò kan dúró, bóyá àwọn last man dẹ̀ ni wọ́n dá mọ́tò kan, kò wá fẹ́ dúró, ó wá ń dọ̀jù, wọ́n fẹ́ mú ibi tó ti ń sá lọ báyìí. Àwọn méjì tó ń gbá títì, ó dẹ̀ lọ pa àwọn méjèèjì sẹ́gbẹ̀ẹ́ títì. Ẹ wá gbọ́, tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n, ọmọ ìyá kan, ọmọ bàbá kan ni wọ́n, ó dẹ̀ pa àwọn méjèèjì. Yẹn ni pé àti ẹni tó wa mọ́tò yẹn àti àwọn tó ń gbálẹ̀ tí wọ́n pa, wọn ò ní oore ọ̀fẹ́ lọ́jọ́ yẹn tó ń rìnrìn àjò tí ò ní ewu nínú. So kì í ṣe ọ̀rọ̀ flight nìkan. Ẹ máa wo ṣíìpù tá à ń sọ. Ẹlòmíà dé ní ayé COVID yẹn, àwọn kan wà cruise náà lọ ṣe tí wọ́n ṣe lọ́rùn. Ibi tá à ń ṣe lọ ṣe cruise náà kó COVID láyé COVID yẹn, tẹ́ bá rántí. Àìmọye oore ọ̀fẹ́ tó ń rìnrìn àjò tí ò ní ewu nínú. Ẹ dákun ẹ jẹ́ ká fi sí personal prayer life wa. Ẹ já tẹ̀síwájú àdúrà wa. Ẹ jẹ́ mọ̀ pé àwọn ìrìn àjò kan wà nínú ayé ènìyàn tó jẹ́ pé èèyàn fúnra ẹ̀, òun ló fúnra ẹ̀ ní ìdájọ́ gbígbóná. Ó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀. Bí mo yẹ sọ yìí, ó lè dàbí ọ̀rọ̀ tó le, ọ̀rọ̀ tó sì le pátápátá ni. Àìmọye àwọn èèyàn tí mo mọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn. Tó jẹ́ pé fúnra lára wọn, òun ni wọ́n ṣe ìdájọ́ tó gbóná fúnra wọn. Ẹlòmíì torí frustration ni o. Ẹ̀yin tẹ́ wà lórí social media, ẹ máa rí story arákùnrin kan. Ó lọ sí nursery, ẹ rí, ó lọ sí secondary school, ó lọ sí university, ó ṣe NYSC. Bóyá ẹnìkan ló gbé kámẹ́rà síwájú ẹ̀ o, bóyá òun ló station kámẹ́rà o, ó wá fi ń hàn àwọn ènìyàn. Ó ní ẹ wò, ó ní certificate primary òní, certificate secondary òní, certificate university òní, certificate NYSC òní, ló wá kó sílẹ̀, ló bá dáná sun. Má ṣe.
arákùnrin ò tí ì mọ nǹkan tó ń tara bọ̀, kò tí ì mọ iye generation tó ń gbé gẹ̀gùn, kò yé rárá tọ̀. Kò tiẹ̀ ìgbà tí mo bá mo ní káì arákùnrin ẹyọ decision ẹyọ kan yìí ó dẹ̀ ba ọ̀gọ̀rọ̀ ìran jẹ́. Ó ṣe kó jẹ́ pé wọ́n á tó ìran kẹrin títí wọ́n ti bàjẹ́ ní singular action ẹ̀. Àwọn ọ̀rọ̀ kan wà jẹ́ pé a máa ń sọ ní àwọn ọ̀rọ̀ kéèké tá a kà sí, máa ń sọ mo ní kìrìsìtẹ́nì ẹ mẹ́nu kúrò lórí ó ti sú mi, ẹ̀yin ni kẹ́ ẹ wo iṣẹ́ ọwọ́ yín ẹ fi ó ti sú mi lẹ̀, because the more tẹ́ ẹ̀ ń sọ yẹn ìdájọ́ gbígbóná lẹ̀ ń ṣe fúnra yín. Ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn tó sọ pé ó ti sú wọn ni. Ẹlòmíì torí frustration àná irú Ọlọ́run wo nìyí gan, ó ti wicked jù, ẹnìkan sọ bẹ́ẹ̀ lẹ́sà irú Ọlọ́run wo ó ti wicked jù ní lẹ́nu ẹ̀ ó wicked jù. Bàtà rẹ̀ gbé ọ̀rọ̀ dáàdì tá a gbé lọ tá a gbé bọ̀, àwọn gan ní Olúwa dáríjì mi o, àbí mo ní ṣe bẹ́ẹ̀ ni Ọlọ́run wicked báyìí abẹ́rì. Ẹ máa gbọ́ ẹlòmíì tó bá gbàdúrà torí out of frustration, Jésù ṣé n ò sìn ọ́ tó ní, ṣé n ò sọ̀dá mẹ́wàá tó ní, ṣé mi ìsan ọrẹ tó ní mi lọ́sọ̀ ṣé ìyẹn ni ìyẹn là ń sọ ẹ̀rì. Ẹlòmíì gan á ti frustrate débi pé á ní bẹ́ẹ̀ bá tẹ̀ máa kókó jáde, àbí àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ lẹ́nu àwọn èèyàn nìyẹn. Ẹni tẹ̀ máa kókó tẹ̀ kújọ ẹ̀kan lọmọdékùnrin kú ẹ̀kan kọ́, torí pé àwọn tí ikú yẹn máa kó bá ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni. Ó mà ṣe ó dàbí wòlíì ẹnu bẹ́ẹ̀lì ni fúnra ara ẹ̀ ló rìtáyà ara ẹ̀, Ọlọ́run ò rìtáyà ẹ̀ òótọ́ ni fúnra ara ẹ̀ ló ti tán mọ́ òun. Mo gbàdúrà gbogbo èrò ibi nínú ọkàn yín Ọlọ́run àpá ẹ lóyún lórúkọ Jésù. Kí ló lè tó bẹ́ẹ̀? 1 Kings chapter 19 verse 4. 1 Kings chapter 19 verse 4. Ẹ máa gbọ́ o. Bẹ́ẹ̀lì sọ pé ó ní nígbà tí òun ti kára rẹ̀ lọ ní ìrìn ọjọ́ kan sí aginjù, ó sì wá sí ibi igi ọ̀wọ̀ kan, ó sì jókòó lábẹ́ rẹ̀, ó sì gbàdúrà kí òun bá a lè kú. Now ẹ̀yin náà mi mọ̀ bí ẹ ṣe ń ka Bíbélì o, ṣùgbọ́n gbà mí tẹ́ bá ń ka narration ẹnìkan ẹ máa fi sí imagination yẹn, máa picture ẹ̀ nínú ọkàn yín pé báwo lọ̀rọ̀ ṣe máa rí gan. Ó rìn ìrìn àjò fún ọjọ́ kan, ìrìn àjò fún odidi ọjọ́ kan. Now kí ló wá lọ ṣe nínú ìrìn àjò yẹn? Ó fẹ́ lọ gbàdúrà. Kí ni kókó àdúrà ẹ̀? Ó fẹ́ lọ gbàdúrà kí òun bá a lè kú. Ọdúnjọ́ mo kà mí ó lọ gbàdúrà kó lè kú, olórí òkè kó lè kú. Ẹ máa gbọ́ kí ló wá wí? Ó wá wí pé ó tó gẹ́ Olúwa, gba ẹ̀mí mi kúrò nítorí èmi kò sàn ju àwọn bàbá mi lọ. Why téèyàn lè fi rò bẹ́ẹ̀ pé àwọn òbí òun sàn ju òun lọ? Mi ò mọ̀. Tí ẹ mọ̀ díẹ̀ ni kí ẹ má ro nǹkan kan mí rárá mọ́. Civilization tí àwọn òbí èèyàn rí kò tó téèyàn, ìyẹn gan tó. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Nígbà tí àwa wà yìí tá a wà ní secondary school, àmọ́ nǹkan tán pè ní mobile phone kò tẹ̀ sínú imagination wa. Even fóònù gangan, fóònù tán máa ó yẹ kó ti yé yín, fóònù tán fọwọ́ yí lórí kàrán wọ́n fọwọ́ yí kàrán títí mo fi wọ class 5 ẹ̀kan mo rí ẹ̀kan ó tọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn. Tí mo fi wọ class 5 mo dẹ̀ wọ 16 years gbẹ́rẹ́gbẹ́ kí n tó wọ class 5. 16 years ni mo wà nígbà tí mo wọ class 5 tí mo jáde secondary school. Mo rí fóònù tán fọwọ́ yí yẹn gan lẹ́ẹ̀kan, ìyẹn ní ọ́fíìsì pastor ní church wa, tó church ńlá ní church wa. Lẹ́yìn ìgbà yẹn mi ò rí. Ẹ̀ẹ̀kan yẹn náà ni mo dẹ̀ ló mọ nígbà táwọn dáàdì wa travel tán ní ká lọ receive call. Ẹ̀ẹ̀kan yẹn náà ni mo, oh my God. Ṣùgbọ́n ìwà àwọn ọmọ tàbí lónìí mi tẹ̀ mọ́ ọdún táwọn ọmọ mi tẹ̀ ti ń lo fóònù gan, tán ti ń lo mi ò mọ́, wọ́n tẹ̀ mọ́ lò jù mí lọ. Wọ́n lè tú ìfún àtẹ̀dọ̀ ẹ̀ jáde, ṣebí kèmi ti pè kí n ti jáde kí n ti lọ sí íńtánẹ́ẹ̀tì ni. Kílẹ̀ ń sọ yìí? Ó tún wá ní ó ní òun sàn tó bàbá òun sàn ju òun lọ. Ó ti kò implication kan tó ṣe yẹn nígbà tó ṣẹlẹ̀ tán ló tó yé. Ọlọ́run dẹ̀ gbà bẹ́ẹ̀ fún torí ó máa rí bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nínú ayé ẹ̀ nìyẹn. Jọ mo bẹ̀ wá nítorí Ọlọ́run be mindful, ẹ má rí ibi nínú ayé yín, ẹ rí rere sí ayé yín. Ẹ já sáré gbàdúrà náà. Jésù Olúwa, ẹ rà mí padà lónìí kúrò nínú àwọn ìdájọ́ gbígbóná tí mo ti fa ìrìn àjò ayé mi sí. Oh Lord, redeem me today from all harsh judgments I have condemned my life into. Gbogbo ìdájọ́ gbígbóná tí mo ti fa ìrìn àjò ayé mi sí.
Olúwa ẹ rà mí padà nínú ẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Olúwa rán ayé ìdáyé, Olúwa ẹ rà mí padà, Olúwa ẹ rà mí padà, Olúwa ẹ rà mí padà, ẹ rà àwọn ọmọ mi padà, ẹ rà ìdílé mi padà lọ́wọ́ gbogbo ìdájọ́ gbígbóná èyí tí mo ti fa ìrìn àjò ayé ìdílé mi sí. Olúwa ẹ ṣàánú fún mi lónìí, Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Gbogbo ìdájọ́ gbígbóná tí mo ti fa ayé mi sí, tí mo ti fa ayé àwọn ọmọ mi sí, tí mo ti fa ayé ọkọ mi sí, tí mo ti fa ayé aya mi sí, tí mo ti fa ìdílé mi sí. Olúwa ẹ rà mí padà, Olúwa ẹ rà mí padà, Olúwa ẹ rà mí padà, Olúwa ẹ rà mí padà lónìí, Olúwa ẹ rà mí padà lónìí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wò ẹ jẹ́ sọ kíní kan fún yín lónìí. Ẹ lọ kọ sílẹ̀ o, torí òkodoro ni, kò síbi tá a yí sí, òkodoro náà ni. Ẹ wò, téèyàn bá ń condemn iṣẹ́ repeatedly, iṣẹ́ ọwọ́ ẹ̀ ó ń condemn repeatedly, iṣẹ́ yóò tiẹ̀ ní lárí, iṣẹ́ yóò tiẹ̀ ní wúlò, iṣẹ́ tàbí ó ń condemn business ara ẹ̀ repeatedly. Ẹ wò, nínú iṣẹ́ yẹn tàbí nínú business yẹn kò ní make ẹ̀ láíláí, ó máa struggle kù ni. Ìdí ẹ̀ ni pé iṣẹ́ yín àti business yín wọ́n máa fi tí gbọ́ ogun kan tẹ́ ń sọ, wọ́n á dẹ̀ respond sí ọ̀rọ̀ yín. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹ lọ ṣe experiment yẹn fúnra yín o. Ohun táwa ti ṣe nìyẹn, that's why a ò lè, kò sí nǹkan tí a bá pàdé nínú iṣẹ́ ìránṣẹ́ rí tá a sọ pé irú iṣẹ́ yìí ṣe kíní kan, iṣẹ́ ìránṣẹ́ ti le jù jàjàre, àwọn èèyàn gan ò dáa mọ́, àwọn èèyàn gan yóò àwọn ò rí bẹ́ẹ̀. Tí a bá ń pásítọ̀ àwọn mẹ́ta tẹ́nìkan nu ò bá dáa, ayẹ̀ra fẹ́ nìkan ni, á dẹ̀ tún fèsì iṣẹ́ ìránṣẹ́ wa, á dẹ̀ tún máa yin Ọlọ́run lógo fún ìtaari. Ìgbàgbọ́ tèmi nìyẹn o. Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ òṣèré tí wọ́n ṣe nìyẹn o. Ẹ wò, tí ẹ bá ń gbé ìlú kan tó bá ń condemn ìlú yẹn 24/7, kò ní ṣeré ńlú yẹn o. Kì í ṣe pé òkodoro ni o, ohun tá a ti ṣe research ẹ̀ tá a mọ̀ pé òótọ́ ni o. Tí ẹ bá ń gbé orílẹ̀-èdè kan, àfi tẹ́ bá wọ orílẹ̀-èdè yẹn lókù, ẹ gbé orílẹ̀-èdè yẹn, ẹ ṣáà ti target orílẹ̀-èdè pé orílẹ̀-èdè burúkú ni, kò lè ní lárí, orílẹ̀-èdè tàbí country yín tàbí ìlú yín. Àwọn ọmọ Nàìjíríà ń ṣe bẹ́ẹ̀ dáadáa o. Wọ́n ní Nàìjíríà wọn ò rí nǹkan rere rí nípa orílẹ̀-èdè wọn. Ẹ lọ social media kẹ́ lọ wò wọ́n, kẹ́ wá wo àwọn tó ń sọ rere sí orílẹ̀-èdè yẹn, ẹ wá ayé àwọn yẹn. Mo ń sòótọ́ fún yín, mo nígbà tó fẹ́ ṣe election, mo ti sọ rí máa yẹn ní èmi ló kàn, ní tó ṣàtẹnumọ́ nìyẹn. Ẹ wò, kò síbi tí wọ́n ti gbógun tì. Nàìjíríà làwọn gbé àwọn ọmọ kan tó ṣẹlẹ̀, àwọn tó wà ní pátì ò fẹ́ kó ṣe, àwọn tó wà ní ìṣèjọba pátì kan náà jọ wà, wọn ò fẹ́ jẹ́ kó ṣe rárá tán. Ṣùgbọ́n ohun tó ṣàtẹnumọ́ ni pé ibi tọ́lọ́run tí wọ́n bá ṣe ni pé báwo yẹn bọ́ ṣe fi ń ṣe ẹ̀yẹ lórí ọ̀rọ̀ yẹn nìyẹn. Wọ́n tẹ̀ create orin fún, wọ́n fi ń ṣe ẹ̀yẹ lórí ọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n tẹnumọ́ òun ló kàn. Ẹ wò, àwọn tó bẹ̀ sí àdọ́tò, mo rántí mo sọ church yẹn, mo ní máa yín dẹ̀ ń sọ fún yín pé èmi ló kàn báyìí. Ẹ ń fi ṣe á dẹ̀ gbà mọ́ yín lọ́wọ́ o. Ohun tó dẹ̀ ṣẹlẹ̀ nìyẹn. Kí ló fà? Ó kàn sọ rere sí ayé ẹ̀ ni, kò rí nǹkan táwọn èèyàn ń ṣe. Ẹ wò, oh my God, oh my God. Jésù Olúwa, ẹ rà mí padà lónìí kúrò nínú ìdájọ́ ẹnu tí mo ti ju ìrìn àjò ayé mi sí. Ìdájọ́ ẹnu. Jésù Kristi. Jésù Kristi. Judgment of the mouth. Redeem me today from the judgment of my mouth. I have sentenced my life journey into. Àìmọye àwọn èèyàn tó ti sentence ìrìn àjò ayé wọn tí wọn ò mọ̀. Tó yẹ pé Ọlọ́run wá bá wọn ṣe, wọ́n láwọn wòlíì tó máa fún wọn ní prayer point. Ogun ìdílé ni, wọ́n bẹ̀ délé òyìnbó ni, ìrọ́dẹ̀ ni, ìdájọ́ ẹnu ni. Jésù Olúwa, ẹ rà mí padà lónìí kúrò nínú ìdájọ́ ẹnu tí mo ti ju ìrìn àjò ayé mi sí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ rà mí padà, Olúwa ẹ rà mí padà, Olúwa ẹ rà mí padà lónìí, Olúwa ẹ rà mí padà lónìí, Olúwa ẹ rà mí padà lónìí lọ́wọ́ ìdájọ́ ẹnu tí mo ti ju ìrìn àjò ayé mi sí. Olúwa ẹ rà mí padà lónìí lọ́wọ́ ìdájọ́ ẹnu tí mo ti ju ìrìn àjò ayé mi sí. Olúwa ẹ rà mí padà lónìí lọ́wọ́ ìdájọ́ ẹnu tí mo ti ju ìrìn àjò ayé mi sí. Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ẹ ràn mí lọ́wọ́, Olúwa ẹ rà mí padà. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wò, tẹ́ ẹ bá mọ̀, ọ̀rọ̀ ó ní agbára ju oògùn lọ. In fact ẹ tún gbọ́, ẹ bèèrè lọ́wọ́ àwọn tó ń ṣoògùn, tó máa ṣoògùn fún ọ tán gan, ọ̀rọ̀ náà ní kan sọ tó máa trigger ẹ̀. Ẹ gbà mọ́ sọ fún ẹni tẹ́ ẹ bá tiẹ̀ bá wọn ṣoògùn rí mà, ẹlẹ́ẹ̀bá wọn ṣe rí, ṣùgbọ́n ẹ ṣáà ń wo tíátà, wọ́n á gbé oògùn léèyàn lọ́wọ́ báyìí. Àwọn tó ń ṣoògùn rí náà nǹkan tó sọ fún àlèmí sọ fún yín yẹn, èmi náà bá wọn ṣe rí, ṣùgbọ́n a ní ìrí ẹ̀ pẹ̀lú àwọn tó ti ṣe rí. Ṣùgbọ́n tẹ̀yìn ò bá wá mọ̀ rí, ẹ wo tíátà bó ṣe gélé náà bẹ́ẹ̀ nìyẹn. Wọ́n á gbélé lọ́wọ́, wọn tó bá ti délé, wọ́n ní máa kọ́lẹ̀ nǹkan tó máa sọ ni ọ̀rọ̀ náà fi ń trigger ohun gbogbo. Bíbélì ṣáà jẹ́ kó yé wa, bá àbá tiẹ̀ mọ̀ yẹn wípé nípasẹ̀ ọ̀rọ̀ la fi dá ayé, la fi dá ọ̀run, lẹ́yìn àdá nǹkan kan mọ́ ọ̀rọ̀.
so ní tèmi o mo ka ọ̀rọ̀ sí gan ọ̀rọ̀ àyíbá jẹ́ ọ̀rọ̀ àpárá lèèyàn sọ létí mi man màá kàn ṣe hàn màá lọ analyse later ọ̀rọ̀ àpárá sì nìyẹn o ṣùgbọ́n ẹlòmíì ò rí nǹkan kan rere nípa ayé ara ẹ̀ rárá ohun tó ṣà ariwo tó ń pa ni pé ológun lòun o ìjọ ológun lòun fẹ́ máa lọ o bẹ́ẹ̀ ni mo sọ fún yín sá àìmọye àwọn èèyàn tó sọ bẹ́ẹ̀ létí mi mo tiẹ̀ bá ẹnìkan sọ̀rọ̀ rí àǹtí yẹn mo mà láìkí ẹ̀ gan ó máa fẹ́ràn Ọlọ́run o ṣùgbọ́n ìdájọ́ ẹnu ló ń ba tiẹ̀ jẹ́ mo ní ẹ bá dẹ̀ try o kẹba jọ́sìn lọ́jọ́ kan ó dẹ̀ sọ clearly fún mi lẹ́sà àmì ìwà ṣọ́ọ̀ṣì yẹn mo ní kí ló dé wọ́n ní ológun lòun ìjọ ológun ló fẹ́ máa lọ mo ní Ọlọ́run á dẹ̀ ràn yín lọ́wọ́ ìjọba kì í ṣe ìjọ ológun rárá for any reason rárá o tó bá ti ń di pé in fact gan tẹ bá níwájú pásọ̀ kan tó bá di pé ogun ológun ọ̀kẹ́ sọ̀rọ̀ kan fún pé ó tún bá yín fi kún ẹ tètè kúrò ọ̀hẹ́s ẹ ti ń dájọ́ fúnra yín nìyẹn ẹnikẹ́ni ò ní jẹ̀bi yín yẹ́rì á gbàdúrà yín lẹ́ẹ̀kan sí ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ rí i pé mo ṣáà ń bẹ̀ wá ni tí bá ti mọ̀ pé ó yẹ ká tó fi bí ìkún ẹ já fi kún o Jésù Olúwa ẹ rà mí padà lónìí kúrò nínú ìdájọ́ ẹnu tí mo ti ju ìrìn àjò ayé mi sí Olúwa ẹ ṣàánú mi ẹ ṣàánú àwọn ọmọ mi ìdájọ́ ẹnu tí mo ti ju ìrìn àjò ayé wọn sí ẹ ṣàánú ìdílé mi ìdájọ́ ẹnu tí mo ti ju ìrìn àjò ìdílé mi sí ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ ṣàánú mi lónìí Olúwa ẹ ṣàánú àwọn ọmọ mi lónìí Olúwa ẹ ṣàánú ìdílé mi lónìí ìdájọ́ ẹnu tí mo ti ju ìrìn àjò ayé wa sí lórúkọ Jésù Kristi Olúwa ẹ fi àánú gbà wá Olúwa ẹ fi àánú gbà wá Olúwa ẹ fi àánú kó wa yọ Olúwa ẹ fi àánú fà wá jáde ẹ fi àánú yín fà wá jáde Olúwa ẹ fà wá jáde kúrò ní ìdájọ́ ẹnu tí mo ti ju ìrìn àjò ayé mi sí Olúwa ẹ ṣàánú fún mi Jésù Olúwa ẹ ṣàánú fún mi àánú ni mo bẹ̀bẹ̀ fún gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ìmọ̀ sábà sọ ọ́ pé Ọlọ́run máa ṣe pàtì ẹ̀ ṣáá ni oh God ní gbogbo ìgbọ́ máa ṣe pàtì ẹ̀ ṣáá ni ẹ tún wá wo ìran ènìyàn o tá a bá kọ̀ tá a bá ṣe pàtì wa tí nǹkan bá wá ṣẹlẹ̀ ẹ jẹ́ pé Ọlọ́run yẹn ló tún máa jẹ̀bi lójú wa á tún máa blame Ọlọ́run lójú mo dẹ̀ máa ń sọ fún ẹ pé tó nǹkan bá ti ṣẹlẹ̀ wo ayé ẹ wò dáadáa inú mi dẹ̀ dùn sáwọn kan tó ń ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ rí tí wọ́n ṣe o ṣùgbọ́n a sì ń pàdé àwọn kan tí ò ṣetán láti wá ní mo ti wò ó kò sí nǹkan kan kò sí nǹkan kan olóko ń sẹ́ ìkàmùdù ń sẹ́ àbí agbọ́n ni wọ́n ní agbọ́n ń sẹ́ ìkàmùdù ń sẹ́ ojú olóko ní tó wá gúdúgúdú yìí òótọ́ dẹ̀ ni ojú olóko rẹ̀ tó wù wọ́n ti ta wọ́n ní ta ló ta agbọ́n ní kì í ṣóhun ìkàmùdù ní kì í ṣóhun tàwa ni ṣé ṣinṣin ni ayé náà ni òdùn yìí náà wọn wá ní kò yẹ ayé ẹ̀wọ̀ ló ti wò tán kí ló wò ó farabalẹ̀ nìyẹn yẹn pé òun justify ara ẹ nìyẹn Psalm 91 verse 11 ẹgbọ́n kan tó sọ ni ó nítorí yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì nípa tirẹ̀ mọ́mì Ọlọ́run máa fi àṣẹ fún àwọn áńgẹ́lì nítorí yín mo ní dádì Ọlọ́run á fún àwọn áńgẹ́lì ní àṣẹ ńlá kan nítorí tiyín láti kíni láti pa ọ́ mọ́ nínú gbogbo ọ̀nà rẹ̀ wọ́n sọ fún Ọlọ́run Jésù Olúwa Olúwa pa mọ́ nínú gbogbo ọ̀nà mi ẹ pa àwọn ọmọ nínú gbogbo ọ̀nà wọn oh Lord keep my children in all their journeys Ọlọ́run gbọ́dọ̀ pa àwọn ọmọ wa mọ́ nínú gbogbo ọ̀nà wọn tó pé ojú wa ò ká wọn ojú wa ò tó wọn ojú wọn ò débi tán bọ́tẹ̀ ń gbé ní kàtà wa gan ojú wa ò ká wọn ojú wọn ò rí wọn àbí tẹ́ ẹ bá sùn mà mọ́mi àti ẹ̀gbọ́n ti bí iṣẹ́ ṣebí tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n á pè yín lórí fóònù tẹ́ ẹ bá sùn kọ́ tẹ́ ẹ ti sùn lọ́nkọ́ ṣe ẹ lè káyé ẹ̀fọn tó kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn má ṣe o Jésù Olúwa ẹ pa mọ́ nínú gbogbo ìrìn àjò ayé mi ẹ pa ọmọ nínú gbogbo ìrìn àjò ayé wọn ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé Olúwa ẹ pa mí mọ́ Olúwa ẹ pa mí mọ́ Olúwa ẹ pa mí mọ́ nínú gbogbo ìrìn àjò ayé mi Olúwa ẹ pa mí mọ́ nínú gbogbo ìrìn àjò ayé àwọn ọmọ mi Olúwa ẹ pa wọ́n mọ́ nínú gbogbo ìrìn àjò ayé mi Olúwa ẹ pa mọ́ nínú gbogbo ìrìn àjò ayé ìdílé mi Olúwa ẹ pa wọ́n mọ́ Olúwa ẹ pa wọ́n mọ́ Olúwa ẹ pa mí mọ́ Olúwa ẹ pa mí mọ́ Olúwa ẹ pa mí mọ́ Olúwa ẹ ṣàánú fún mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa now ẹ já lọ sí inú àdúrà náà wa ṣùgbọ́n mo wá fẹ́ ṣe kinní kan fún wa nínú àdúrà àánú yẹn mo fẹ́ ká ka bíbélì kan nínú ìwé onídàájọ́ Judges chapter 18 verse 5 and 6 oh God mo mà láìkì ibẹ̀ yẹn mo mà láìkì ẹ̀wọ̀ Ọlọ́run o bíbélì sọ pé ó ní Judges chapter 18 verse 5 and 6 ó ní wọ́n wí fún un pé jọ̀wọ́ béèrè ní ọwọ́ Ọlọ́run àwọn kan ló lọ bá wòlíì bẹ́ẹ̀ o wọ́n lọ bá wòlíì ni o wọ́n ní jọ̀wọ́ béèrè ní ọwọ́ Ọlọ́run kí àwa lè mọ̀ bí ìrìn àjò wa yóò sì yọrí sí rere
wọ́n fẹ́ bóyá ìrìn àjò wọn yóò yọrí sí rere. Náà kí ni èsì? Àlùfáà náà sì dá wọn lóhùn pé ẹ máa lọ ní àlàáfíà, ìrìn àjò yín tí ẹ̀yin rìn bá ojú rere Ọlọ́run pàdé. Ìrìn àjò yín tí ẹ̀yin rìn ó bá ojú rere Ọlọ́run pàdé. Ẹ fi ìrìn àjò yín lé Ọlọ́run lọ́wọ́ kó lè bá ojú rere Ọlọ́run pàdé. Ibi tí mo lọ gan nìyẹn. Èwo ló wá jẹ́ nínú ìrìn àjò yín? Ṣé ti iṣẹ́ ni? Ṣé ti ọmọ? Ẹ má dúró, ẹ má gbàdúrà o. Mo sọ fún yín bá sọ pé ẹ já wọnú àdúrà ní wa lọ bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà, ẹ máa fetí kọ́ ọ̀rọ̀ tí mò ń sọ ni. Ẹ máa gbàdúrà, ẹ béèrè. Tí a bá ti débi àdúrà àánú, a máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run ni o. Ilé ò ní prayer point o. A máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run bóyá kinní kan wà tá àti mẹ́nubà. Ìrìn àjò yín ẹ ní kó yọ sí rere. Ṣé àìsàn gan ni? Tí ìrìn àjò àìsàn yín bá yọ sí rere, Ọlọ́run ẹ ti gbà mí dáadáa nìyẹn. Ìrìn àjò yín kó yọrí sí ẹ̀rí. Ìrìn àjò ayé yín ó máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ó yẹ bẹ̀ sí gbàdúrà, ẹ máa béèrè, ẹ máa bẹ̀bẹ̀, ẹ máa ntẹ bá fẹ́ ni ká béèrè fún o. Mo ní ìdánilójú níwájú Ọlọ́run alààyè pé a ò fi ohunkóhun mọ́ orúkọ Jésù. Mo ń sọ fún yín èyí tá a bá fi sọ pé a fẹ́ ṣoògùn, a fẹ́ fi kan mọ́ orúkọ Jésù níbi tá a dé yìí. Ibi ká tó débi tá a dé yìí gan, láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wa di bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, a ò fi foundation kankan kún yàtọ̀ sí ní orúkọ Jésù Kristi. Tó bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ni ẹ ò rí tí ń ṣe sẹ́wọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, ẹ máa gbàdúrà, ẹ máa dákẹ́, ẹ máa gbàdúrà, ẹ máa dákẹ́. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa, ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa, àwa dúpẹ́ lọ́wọ́ yín fún ojú rere yín, àánú yín, ìpamọ́ yín. Ìṣerere yín máa pọ̀ lónìí. Jésù Olúwa, ẹ gbà ọpẹ́ wa fún ọ̀nà míì tẹ́ tún gbé àdúrà wa gbà, fún òye míì tẹ́ fi yé wa lónìí. Jésù Olúwa, ẹ gbà ìyìn wa. Mo gbàdúrà fún yín. Bọ́lá ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè. Ẹ wò, tó bá yẹ pé lóòótọ́ Jésù tá à ń pè fún yín ní gbangba yìí, òun làwa náà ń sìn tá a fi nǹkan kan kún. Tó bá yẹ pé lóòótọ́ là ń sọ fún yín pé a ò fi nǹkan kan kún, tó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́, lónìí ẹ̀rí tí ń ṣe lórúkọ Jésù Kristi. Kì í ṣe pé a fi kún nìkan tàbí a ò fi kún nìkan. Ní foundation iṣẹ́ ìránṣẹ́ wa, tó bá yẹ pé lóòótọ́ là sọ fún yín tọkàntọkàn pé a ò fi nǹkan kan pìlẹ̀ bí kò ṣe orúkọ Jésù Kristi. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni òótọ́ ni ọ̀rọ̀ tí mo sọ yìí. Bọ́lá ti bẹ̀tẹ̀ mi ẹ̀bẹ̀ láàyè nínú àdúrà yìí, ẹ̀rí tí ń ṣe lórúkọ Jésù. Mo nínú àdúrà yìí, ẹ mú ẹ̀rí tí yín jáde níbẹ̀ lórúkọ Jésù Kristi. Testimony wà táwa ń gbọ́ lójoojúmọ́ o. Èyí tá à ń gbọ́ lójoojúmọ́ ó ti pọ̀ jù. Àwọn bíi 1% péré àwọn ló ń sọ lórí ẹ̀rí ẹ̀dá. Tó bá yẹ pé lóòótọ́ ni pé a ò ní godfather tàbí godmother tàbí ẹni tá à ń lọ ké bálábẹ́lẹ̀ pé kó gbà wá tàbí ẹni tá à ń mú ọ̀rọ̀ yín tọ̀ lọ yàtọ̀ sí Jésù Kristi, lónìí nínú àdúrà yìí ẹ ò ní ẹ̀rí tó bí lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà pé ní orúkọ Jésù ti Násárẹ́tì, tó bá yẹ pé lóòótọ́ ni pé Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísákì, Ọlọ́run Jákọ́bù tá à ń sọ fún yín pé òun ni Ọlọ́run làwa náà ń sìn nínú kọ̀rọ̀ yàrá wa. Mo gbàdúrà sí Ọlọ́run alààyè pé nínú àdúrà yìí ẹ̀rí tí ń ṣe lórúkọ Jésù, ẹ̀rí tí ń ṣe lórúkọ Jésù, ẹ̀rí tí ń ṣe lórúkọ Jésù. Mo ní ẹ̀rí tí ń ṣe lórúkọ Jésù. Ọlọ́run tó ń gbọ́ àdúrà yóò gbọ́ àdúrà yín. Ọlọ́run tó ń fún èèyàn ní ẹ̀rí ńlá yóò fún yín ní ẹ̀rí ńlá. Ẹ̀rí kàǹkà, ẹ̀rí tó tóbi ju gbogbo ẹ̀rí lọ lórúkọ Jésù, àti ilé yín jáde lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà pé bí ìtí Ọlọ́run ṣe kò ní bàjẹ́. Mo ní ìtí Ọlọ́run ti ṣe fún yín kò ní bàjẹ́. Ọlọ́run á mú ìdílé yín gbòòrò sí nínú rere gbogbo. Ìdílé yín á gbòòrò sí. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ǹjẹ́ kí ló fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tí ẹ̀ mọ́ kó máa bá wa lọ. k'Ọlọ́run kó ṣàánú fún yín. Ẹ ti rí àánú Ọlọ́run gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.